aago méje ti lù. ẹ kú ojúmọ́ gbòógì ìròyìn rèé láti ìkànnì Lásgidi 90.1 FM Samuel Ogunleke ní oníròyìn. Ṣáájú ẹ gbọ́ àwọn kókó tó jẹyọ nínú ìròyìn fún ti àárọ̀ yìí. Aliko Dangote ti sọ yìí pé ogun tó ń wáyé ní àárín gbùngbùn ìlà oòrùn àgbáyé náà ló lè mú kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà máa ṣiṣẹ́ láti ilé wọn. Iléeṣẹ́ ọlọ́pàá náà ni wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ pé ìbúgbàmù náà ni ó wáyé ní afárá kan ní ìpínlẹ̀ Niger láti ọwọ́ àwọn agbébọn báńdíìtì. Ẹni tí ó ti gbà kan jẹ́ olórí ẹ̀ka ètò ìdájọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà Abubakar Malami náà ni ó ti fi ẹ̀sùn kan àjọ EFCC wípé wọ́n gba ilé òun láìṣe pé wọ́n ní àṣẹ ilé ẹjọ́. Láti ilẹ̀ òkèèrè àmọ́ wá fún yín níbi ó ti jẹ́ wípé ó kéré tán èèyàn 96 náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó gbẹ̀mímì tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń bẹ nínú ọkọ̀ ọmọ ológun eléyìí tí ó ní ìjàmbá ní Colombia. Lẹ́ka eré ìdárayá orílẹ̀-èdè Guinea náà ni wọ́n ti sọ pé irọ́ ni wípé àwọn fẹ́ gba ife ẹ̀yẹ eléyìí tí Morocco gbà lọ́dún 1976 tó jẹ́ ti AFCON padà. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tí ó jẹ́ alága àti aláṣẹ olùdarí Aliko Group ìyẹn Aliko Dangote náà ni ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti sọ pé ogun tí ó ń wáyé ní àárín gbùngbùn ìlà oòrùn àwọn orílẹ̀-èdè náà ni ó ṣeéṣe kí ó mú àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà àti àwọn ọmọ orílẹ̀-èdè míì ní ilẹ̀ adúláwọ̀ kí wọ́n máa ṣiṣẹ́ láti ilé gẹ́gẹ́ bí ó ti wáyé ní àsìkò ìgbà tí àìsàn COVID-19 tí ó ṣe bẹ́ẹ̀ tí ó jẹyọ ní ẹkùn yìí. Dangote náà ni ó ṣe ìkìlọ̀ ọ̀hún lẹ́yìn ìgbà tí ó ti ṣe ìpàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ilé rẹ̀ eléyìí tí ó ń bẹ ní Ìkòyí ní ìlú Èkó. Ẹni tí ó jẹ́ ọ̀jìmì olówó ọ̀hún náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó banújẹ́ lórí bí ó ti jẹ́ pé ọrọ̀ ajé náà ni ogun tí ó ń wáyé ọ̀hún tí ó ń ṣe àkóbá fún tí ó sì jẹ́ pé orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ ilẹ̀ adúláwọ̀ náà ni ó ti wà nínú gbèsè tẹ́lẹ̀. Ní báyìí lójúnà àti lè rí i dájú pé àwọn èèyàn náà ní ìpalára kò sí fún lọ́pọ̀ látàrí ọ̀rọ̀ epo ilé tí ó ti gbówó lérí ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹni tí ó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Makinde náà ni ó ti buwọ́ lu ẹgbẹ̀rún 10 fún gbogbo àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún láti lè máa fi ṣe àfikún owó ọkọ̀ wọn. Ó kéde ọ̀hún lásìkò ìgbà tí wọ́n ń ṣe ayẹyẹ kan fún àwọn ọ̀dọ́ eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe ìrónilágbára fún ní ẹ̀ka ètò iṣẹ́ àgbẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Gómìnà ọ̀hún náà ni ó sọ wípé gbígbé ètò ọ̀hún jáde náà ni yóò mú kí àwọn èèyàn kí nǹkan rọ̀ṣọ̀mọ̀ fún wọn lásìkò ìgbà tí nǹkan tí ó wọ́n yìí tí ó sọ yìí pé odidi oṣù 3 gbáko iná ni wọ́n kọ́kọ́ fi ṣe kó tó di pé wọ́n mọ̀ bóyá wọ́n ó mú tẹ̀síwájú àbí wọ́n ó dá ọwọ́ rẹ̀ dúró. Ní báyìí wọ́n ní èèyàn 8 ọ̀tọ̀ọ̀tọ̀ iná ni wọ́n ti gbé ẹ̀mí mì lẹ́yìn ìgbà tí ọkọ̀ kan tí àwọn agbébọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe àkọlù sí pẹ̀lú àdó olóró ní ìpínlẹ̀ Niger. Gẹ́gẹ́ bí ìwádìí ti fi léde wọ́n ní ọkọ̀ ọ̀hún náà ni ó ń lọ láàrin Nuku àti Woro eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó gun orí àdó olóró ẹlẹ́yọ ọ̀hún lélẹ́yìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó bú gbàmù tí ó pa gbogbo àwọn 7 tí wọ́n ń bẹ nínú ọkọ̀ ọ̀hún tí ó fi mọ́ awakọ̀ ọ̀hún. Ẹni tí ó gbé jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Niger Wasiu Abiodun náà ni ó fi di ìbúgbàmù ọ̀hún ni ó fi múlẹ̀ lórí afárá ọ̀hún tí ó sì sọ pé àwọn ti wà ń bẹ̀ ọ́ láti ṣe àkátò gbogbo àwọn ohun tí ó ṣẹlẹ̀ ń bẹ̀. Wọ́n ní àwọn aláṣẹ náà ni wọ́n ti fi léde wípé àdó olóró ẹlẹ́yọ ọ̀hún eléyìí tí a mọ̀ sí IED náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbìn síbẹ̀ láti ọwọ́ àwọn agbésùmọ̀mí eléyìí tí wọ́n lo irú ète bẹ́ẹ̀ láti fi ba afárá eléyìí tí ó ń bẹ ní òpópónà Luma ní ìjọba ìbílẹ̀ Bọ̀ọ̀gù jẹ́. ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ismail Ogunlana eléyìí tí ó ṣe àkójọpọ̀ ìròyìn ọ̀hún. Samuel Ogunleke ní orúkọ mi. ẹ má yí kúrò ńbẹ̀.